wá sí mo fẹ́ ṣe fún yín adìẹ yìí ti gbogbogbò wọ́n máa sá lọ ni wọ́n máa gbà lẹ́nu rẹ o ẹ máa sá fọ́ta ni o àwọn tẹ́ ń bá fa wàhálà yìí àbáwọn tí wọ́n ń bá yín fa wàhálà yìí wọn ò pé kílẹ̀ ọmọ sùn láì dá o ìlógbó àti fún ọjà olóṣèlú lókù ti ń jà mẹ́ o wọ́n rò pé táwọn bá sẹ́ndì kílìpù rẹ̀ sábùjá ó declare state of emergency yìí dẹ̀ ń ṣe ní state táwọn ẹ̀ téèyàn bá dẹ̀ wò lórí tíra. dùgbẹ̀dùgbẹ̀ tí ń fì lókè yìí orí ẹ̀dẹ̀ ló fẹ́ jálé ìlà fi sọ fún yọ yẹ káwọn ẹ̀dẹ̀ náà ṣe làákà yìí wọ́n sọ ní tẹ̀síìrì lánàá àwọn kan ń pè mí kí n rọra mo sì lè rọra ìgbọ́dọ̀ rọra ọgbọ́n ọdún tí sẹ́nitọ́ sí àgàdé tó ti Adélékè ti ṣe gómìnà ló tó tún yí kàn wá lẹ́dẹ̀ ọgbọ́n ọdún exactly 30 years mìngẹ́rì dìdí sọ́ni wọ́n láti yàdá sẹ́ńgbà tó tó wá dé ìlú tó wá yẹ ká máa sọ̀tá tí wọ́n ti wá bí ọ́rẹ́ rẹ̀ pé kí lóore tó ń fi ṣe tàwọn tó tó nítorí ẹ̀dẹ́ ni ìlú iná ìlàmọ̀jọ wà ìlú ìlàmọ̀jọ máa gbé ìlàrè síbì kan tí wọ́n ń bẹ́ẹ̀ iṣẹ́ wo ni wọ́n ṣe tọ́lọ́ fi lọ́rọ̀ wọn rí bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n máa wò pé ayé ti jẹ́ ẹ̀dẹ́ bàbá Adébùnmi náà lọ́lọ́run wá ń kó gbogbo ẹ̀ sí bẹ́ẹ̀ ni yóò rí bẹ́ẹ̀ ó tẹ̀léra wọn ni fine ẹ̀ẹ̀kan tẹ́lómìn bá ti ṣe rí inú ilé wọn wọlé má kúrò rẹ̀ mọ́tálíkì àmọ́ ọlọ́yẹ̀dẹ́ ọlá sí lọ ń lé wọn nu bàbá tó wá wo brọ́dà mi Alhaji Taofik Allahu Kafi àìjọ máa gbélé ní òjì àmọ́ ń tọ́ wọ̀n tẹ́ bá ti mú bàbá ẹ̀ máa ń bàdàn tán àwọn méjì ló kù òun àtọ́láréwájú tádàrà tí wọ́n bá dá lórí èèyàn Ìbàdàn lẹ́jọ́ tó lọ́n dá nílùú Ìbàdàn kọ̀ wá sí ń tọ́fà bàbá wọn ṣàfaradà ni o ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí àwọn díẹ̀ ló lè yé bàbá létí ó lè yé bàbá lé olóòbínú ó sì lè yé bàbá baálé ó lè yé olórí rátìbì àwọn àjọ mọ́ngbà náà tá à ń tẹ̀ láwọn àgbàlagbà kì í níjọ́ tí gbogbo ilé alápá fẹ́ fi bàbá Adébùnmi negotiate ọ̀rọ̀ imam lọ béèrè imam ló kọ́ ilé wa ọ̀tẹ̀ dìde ńjọ́ náà ilé gbóná mọ́sáàsì fẹ́ fọ́ ilé kọ̀ọ̀kan ló gbé èèyàn kalẹ̀ ńjọ́ náà ilé tí àwọn ní ẹ̀fọ́ bàbá fọgànáìsà kalẹ̀ pé kọ́ wá jẹ imam àwa rí ẹnìkan tó sọ pé tẹ́ ẹ̀ bá sì fi á jẹ lára àwọn tí lòdó náà lọ tẹ́ ẹ̀ bá fi á jẹ á lọ kọ́ mọ́sáàsì tíya bàbá òkúrò wa ní Alhaji Adébùnmi fílẹ̀ fọjọ́ wọn jẹ gbogbo ń tọ́ bá bí láyé náà lálùbáríkà ẹ wàá dúró àjọ náà gbogbo wọn tó ń tẹ́ àsìlè máa mú ọmọ rẹ lè má jẹ yẹn tọ́lọ̀ wọn bá kó mú gbà fọlọ́n ẹ dákun ṣé nítorí jákà tí wọ́n yọ mọ́ gbogbo wọn ní gbà èwo lọ́rọ́ tí wọ́n fọ́ ọyọ jákà ní ìsìn tí mo sọ ìní ẹran tí pé gẹ́gẹ́ mbẹ ti jẹ́ jákà ẹ dákun ṣé nítorí rẹ́sì mọ́ ẹran tírísì lẹ́wọ̀ apara yín sí ẹ̀yin náà lè bẹ́ náà kẹ́ ẹ máa fún yẹn ni torí owó sàrà ẹlòmíì wà á tẹ̀yìn onídé kọ̀ lọ́mọ́ ọlọ́jọ́ máa jẹ́ nsọ ní tí bá ṣe pé kú bá bọ̀dá sọ̀rọ̀ àdùn lójijì ta ló fẹ́ kú sọ náà fẹ́ kú ni. bani dunya idha mal-umru walla wa jaba al-mari'u wa futarasha turaba wa jaba al-mari'u wa futarasha turaba. gbogbo ẹ̀yin ìyá gbogbo yín ni mo kí ẹ̀yin Awálé Alápá àtìyàwó tó ti dìyà kanú lé àti ọmọ tí wọ́n di ọlọ́mọ oṣù ọlọ́run ní jẹ́ délé mọ oṣù kò tí ẹ̀ síbi ẹ̀ dá sí sáàyè lé mọ oṣù lé Alápá ọlọ́run ní fi irú àdánwò bẹ́ẹ̀ kàn yín wọ́n dẹ̀ kí ẹ̀yin babes Adébùnmi babes Amadu babes gbogbo ẹ̀ náà alága ẹ̀ mẹ́gbàgbé wa náà ní ọlọ́run ní gbàgbé yín kò sí nǹkan tí jẹ́ babes tó ti gbé ẹ̀ mẹ́gbàgbé wa lọ gbogbo ọlọ́mọbẹ̀rẹ̀ bíi ti náà àdìkúnlẹ̀ mẹ́gbàgbé wa ní ìṣẹ́ tasala afada ili daso bálaga bá kú mo
lè bá kú orí nǹkan jẹ lẹ́yìn rẹ̀ ò lè bá kú. وخير الناس من ترك الجواب. wọ́n wá kí alága àgbà Alhaji Kamarudeen Báyọ̀ Ọlágòkè ẹ kú bẹ́ẹ̀ ti ṣe ẹ wá kú bọ́lọ̀ ti gbà torí ẹ ṣe dáa kẹrin irú ìtọ́sí alágàrí ò lè bọ́ ta mọ́ tí ẹ bá tó wá dáàrin àwọn èèyàn wọn wà ní ẹjọ́ jókòó bí ọba rí ebe ilẹ̀ ẹ fẹ́ jókòó sí tẹ́lẹ̀ kí wọ́n tó mú iwájú àṣẹlẹ̀ rí lẹ́ni ẹ̀kẹ́ lómi náà wà náà wọ́n náà wà náà àná ó béèrè bó kálukú bá ṣe ṣe àná ó béèrè. mo kí brọ́dà mi Alhaji Tajudeen Tẹ́jọ́ Adé Àdìsá ẹ̀kú bẹ́yìn náà ti ṣe ta ní yásàtà rúmẹ̀ o. aránsá máa ń wọ ẹlòmíì kò gábùkù ẹ̀bùn mi máa ń gbọ̀n lábùkù mọ́ mẹ́nu ẹni tó lè bọ́ ọ̀sà sí ni wọ́n ti kó ti dirù rẹ lẹ̀. ibi tí mo wà yìí gan-an bí má fi sọ̀rọ̀ fún yẹn gbọ́dọ̀ má bà ilé alápámà ni wọn dòdò. Alhaji Tajudeen mo kì í ẹkú bọ́lọ̀ ti ṣe ẹkú bẹ́yìn náà ti ṣe torí bẹ́ẹ̀ ṣe ṣe lọ́lọ́run fi ní ẹ lè jókòó ń bí lónìí. Sánígbà tí ń bẹ lọ́yìn ẹ̀ bá dùn dáa ní ẹ̀ nílé pàdé wúwa. Ọlọ́run ní jẹ́ parí. Àmín. Mo kí àwọn alága tí wọ́n ń bẹ nípò báyìí. Ẹ̀dẹ̀ north, Ẹ̀dẹ̀ south. Kódà tí mo gbogbo ẹ̀yìn area council. Wọ́n lè bí òtún ti area council máa lẹ́nu àwọn ọmọ bátẹ̀ ń dá sí. Ọgbọ́n ló sì lè tán bẹ́ẹ̀. Adìẹ yìí wáàsí tí mo fẹ́ ṣe fún yín adìẹ yìí ti gbógbóǹgbò wọ́n máa sá lọ ni wọ́n má gbà lẹ́nu rẹ̀ o ẹ máa sá fọ́ta ni o àwọn tẹ́ ń bá fa wàhálà yìí àbáwọn tí wọ́n ń bá yín fa wàhálà yìí wọn ò pé kílẹ̀ ọmọ sùn láì dá o ìlógbó àti fún ọjà olóṣèlú lókùn tí ń jà mẹ́ o wọ́n ló pè táwọn bá sẹ́ndì kílìpù rẹ̀ sábùjá ó declare state of emergency yìí dẹ̀ ṣe ní state táwọn ẹ̀ téèyàn bá dẹ̀ wò lórí tíra ṣe state táwọn ẹ̀. وخير الناس من ترك الجواب. Bàbá olórí láti bí dùgbẹ̀dùgbẹ̀ tí ń fi lókè yìí orí ẹ̀dẹ̀ ló fẹ́ jálé. Ìlà fi ń sọ fún yọ yẹ káwọn ẹ̀dẹ̀ náà ṣe làákà yìí. Wọ́n sọ ní tẹ̀síìrì lánàá. Àwọn kan ń pè mí kí n rọra, mo sì lè rọra. Ìgbọ́dọ̀ rọra. Ọgbọ̀n ọdún ti sẹ́ni tọ́jú sí àgàdé tó ti Adélékè ti ṣe gómìnà lótótó yí kàn wá lẹ́dẹ̀. Ọgbọ̀n ọdún exactly 30 years. Mìngẹ́rì dìdí sọ́ni wọ́n la sí àdá. Ṣé ńgbà tó tó wá dé ìlú tó wá yẹ ká máa sọ̀tá? Ṣé wàá tẹ̀ wá bí ọ́rẹ́ rẹ̀ pé kí lóore tó ń fi ṣe tàwọn tó ń tó nítorí ẹ̀dẹ́ ni? Ìlú yìí náà lámàjọ wà, ìlú yìí lámàjọ máa gbé. Bìlá àdàkàtà ni mo àlà. Gbogbo ẹ̀yin tẹ́ ń dà wá láàmú ìṣèbádùgbè lẹ́ lọ, ìtọ́lọ practice ń bẹnu yín, ìtọ́lọ ẹlẹ́ ń bẹnu yín, ebi modern school lẹ́ lọ, ebi modern school ẹ̀dẹ̀ yìí náà lẹ́ lọ, ìtọ́lọ muslim grammar school ń bẹnu yín, ìtọ́lọ baláwòye, ìtọ́lọ csc grammar ń bẹnu yín, kí ló dé táwọn ń dara wa láàmú nílùú tó ṣe pé bẹ́ẹ̀ náà ìlà padà sẹ́rù wa kà. Bìlá àdàkàtà ni mo àlà kúndì bàlìdàtì. Ẹnìkan ò ní sọ̀tà àlù abínibí rẹ̀ kó soríire. Wa min ajli àfùtòrò wa min ajli àzùmí. Ọlọ́run á gbé oore sẹ́dẹ̀ lásìkò tó wá gbé bẹ́ẹ̀ inú rí òtún wá dùn bọ́ bá tiẹ̀ ti rọra rẹ pé ò lè lo mọ́tò láyé sóò ní wọ kórópè. Allah. Ápò tiẹ̀ ti rọra rẹ pé ò lè àkọọ́dù lọ lẹ́sìn ju àbí bm kò sí ń tèèrà sóò ní kún kórópè tọ́ba nínú ilé lọ́wọ́ máa jókòó sí sẹ́nà rẹ ò ní gbọ́kọ̀ ẹnu ìtí ẹ bá wa mójútó yìí náà tó ìtí ẹ bá wa mójútó yìí náà tó. Amáyé gómìnà tó dépò gómìnà tó yẹ pé ibi tí ọkọ̀ lé sí l'Àbújá ní ṣẹ̀ṣẹ̀ wọn agi tí wọn ò rí bẹ́ẹ̀ wọ́n ti nílé l'Àbújá kò síbi wọn ò nílé sí kò síbi tí wọn ò nílé sí
wọn ọ̀sẹ̀ máa wálé kí èédẹ́gbẹ̀ẹ́ wọn kọ́lẹ̀ lóṣogbo wọn ò débẹ̀. tábà gbé ilé ni ẹ fẹ́ kọ́ àbílẹ̀ ni ẹ fẹ́ rà àbí mọ́tò ni ẹ fẹ́ gùn gbogbo mọ́tò ti sẹ́ni tó Adeleke gùn tó fi kú gbogbo ẹ̀ńbẹ́ lábẹ́ ilé mẹ́tẹ́ fi ṣe mìíràn kalẹ̀ ó wáyé pé inú ilé tó lò sí wà ní wọ́n ti fà lẹ́yọ kọ̀ọ̀kan wọ́n sọ bẹ̀rẹ̀ akáyọ̀ bóyá ní ẹrẹ́ ti gbé mọ́tò kankan mẹ́mẹ́ mọ́ dàbò sáwọn eléyìn lọ́wọ́ àmọ́ sọ pé tí wọ́n tẹ̀ ní wa ìlú yìí ni wọ́n fẹ́ tún ṣe Ọlọ́run àbíọ́ àfàánú rẹ̀ bíọ́ àfàìníkù rẹ̀ bíọ́ gbogbo rògbòdìyàn aburú tí wọ́n ń fà yìí Ọlọ́run bá fòpin sí. Àmín. Àmín. Ọlọ́run bá fòpin sí. Àmín. Ọlọ́run bá fòpin sí. Àmín. State of emergency Ọlọ́run má jẹ́ ó ṣẹlẹ̀ lọ́sùn. Àmín. Ọlọ́run má gbogbo ẹni wù tí ń bá ń ran kan rẹ̀ Ọlọ́run bá dá wọn lákẹ́. Àmín. Má fi ọ̀rọ̀ Ọ̀ṣun má fi pa wá lẹ́kún. Àmín. Má jẹ́ ayé ọ sọ pé sáwọn nìkan nígbà sẹ́ńtọ́ iṣẹ́ àgàṣe ọdún méjì àtòṣù díẹ̀ ọdún kan àbọ̀ sọ́wọ́ ayẹkẹ́lẹ́ ọmọ pè mẹ́jọ ẹ̀dàkùn eléyìí ó pè o àlùbáríkà ọlá pé aṣọ tẹ̀sùbá alẹ́ eléyìí ó pè o ọlọ́run ọlá ní oṣù káwọ̀ eléyìí ó pè o wọ́n lá kóló náà láti lè kádìrì eléyìí ó pè o wọ́n lá Allahumma innaka afuwwun tuhibbul afwa innaka afuwwun tuhibbul afwa fa'fu anna waghfir lana warhamna fa'fu anna waghfir lana warhamna Allahumma innaka afuwwun tuhibbul afwa fa'fu anna waghfir lana warhamna fa'fu anna waghfir lana warhamna. a ti ṣàdúrà Ọlọ́run sì ti gbà èyí tí mo á fẹ́ kó máa jẹ́ mẹ́sẹ̀gì ká má fi ilé ká má fi yan alága local government jẹ mú kí chairman Ede North. Ayyakumullahu. Wow. Ẹnìkan láà gbélérí àgbọ̀dọ̀ mọ́ gbélérí tí ń bọ̀ nù ràn rẹ̀ ó múra sí ni ó múra sí tí ń bọ̀ nù ràn rẹ̀ ni kọ́ mọ́ bá padà sọ́kún. Mo kí yín alága ẹkú àsẹ̀yìndè ẹkú àsojúsẹ́yìn ẹkú bọ́lọ̀ ti di orí ẹkú kádàrá aláìsọ̀rọ̀ dín láti bí ọdún mẹ́ẹ̀ẹ́dógún àbí bí ogún ọdún ni wọ́n ti ń kí jímọ̀ lẹ́yìn mi. La ilaha illallah. Torí jímọ̀ tí ẹ kí kẹ́yìn tí wọn ò fi lè jáde mọ́. Kò wá sí ọjọ́ jímọ̀ kán tí wọn ò ní pè mí. Tó bá ti dàgbọ́ méjì àárọ̀ kọ́ọ̀lù wọn màá rí. Àfi tòní nìkan. Wọ́n pè mí níjẹjọ. Níjọ́ tí a dìbò tá a wà ní Akó ní family house èmi ti padà wá sílé kéwú ìgbà náà ni wọ́n wá ń gbé wọn lọlé wọ́n dẹ̀ tilẹ̀kùn mọ́rí níbọ̀ wọ́n ti rọ́kọ̀ mi mọ́ páàkì ẹ̀sìn wọ́n wá yí àsínú ilé kéwú mo wá rí mọ́tò yẹn lójú wíńdò mo wá jáde ní àbọ̀dá kí ló dé mo ní àwọn ti mọ̀ ń gbà àwọn lálàáfíà ọgbọ́n tí mo máa dáná mo dá tí mo máa gbọ́kọ̀ pamọ́ àwọn ti rọ́kọ̀ mi mo gbé sí àwọn wá ní káwọn wá kí mi pé a kú ọ̀rọ̀ bí téèyàn ọba sẹlọ̀ lóko aláìsọ̀rọ̀ àjò fèèlì ń bí ọ̀rọ̀ bí kò fẹ́ níbi ọ̀rọ̀ bí 100%. Ilẹ̀ ẹ̀rù tí ń bà mí nílé alápá ẹ̀yin ó kù tẹ wà ń bẹ̀ náà ẹ máa sòótọ́ ọ̀rọ̀. Bọ́ bá parọ́ ń jò ní ìta ń sọ̀rọ̀ bí ó ti kú náà ló kú. Ẹ̀yin tẹ́ kú ń bẹ̀ sòótọ́ ọ̀rọ̀. Báyìí tó bá délẹ̀ ẹ sọ. Ẹlẹ́kejì wá ní pé ìjọba tó ṣe lọ kò fẹ́ẹ̀lì ń bẹ̀. Torí pé tí wọ́n fi kú òníjọba ni wọ́n sọ fún àfáà ìmáàmù olórùkú pé Lailatul Qadri yé èmi ní màá host ẹ̀ èmi ní màá náwó lé lórí gbogbo ọdún tí ń bá lò níjọba
torí pé à ń ṣe lọ náà nu àmì tá a sì kàn yìí wọ́n wá ṣe láàrin ní gbogbo èèyàn ni ó kún ibi tí mo wà yìí gbogbo tá a wà yìí wọ́n ń pe àwa náà wọ́n dẹ̀ fún wa ní owó tọ́jọ́jú èyí tí wọ́n ní ṣe bọ́ dáná ní òjò oníyì àwọn àrùn bàbá ọba kú ọlọ́run mẹ́rẹ̀ wà bí òkú rẹ̀ kí mo fẹ́ wá sí. wàlá àdá yàrá ni. ọjọ́ náà kù. wọ́n ti fà ọ́ fi tọrí kì í. wàlá àdá yàrá ni. kẹ̀ẹ́dá ẹ̀dàbà bí i. Sayyidina Ali. karamallahu wajha. ونتعرف الأمزة بخمسة خمس يعرفنا بخمس إن كمارو لا في ما دان كمارو ما إن كمارو إلا في ما دان كمارو ما سيدنا الدولة الشجرة تعرف من ثمرها إتي كيفي للبركة إلى سوري èso orí igi ni ó di ẹ mọ̀ pé kí alálùbáríkà líle èso igi ọ̀pọ̀tọ́ tí ọba tí léso lórí ẹ máa rò pé gidi ni ìjọ ẹ bá débẹ̀ tẹ ẹ bá rí èso orí rẹ̀ lẹ́wọ̀n àwọn àpáṣẹ kì í yọ lálùbáríkà bẹ́ẹ̀ náà lọ́mọ jẹ́ àlùbáríkà fáwọn òbí rẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ jòkó lónìí tẹ́ ń di ọmọ fáwọn kan bí wọ́n ti ń rí yín bẹ́ẹ̀ ni wọ́n ń rántí táwọn bàbá yín ṣe bẹ́ẹ̀ náà ni wọ́n ń rí àwọn dẹmọ ọjọ́ kìíní àná bí wọ́n ti ń rí àwọn ọmọ dẹmọ ọjọ́ kìíní àná iná ni wọ́n ń rántí àwọn bàbá wọn àwọn Bugani àwọn ọ̀pẹ̀sẹ̀ wẹ́ẹ̀tì ẹ̀ ọmọ wọn mú wọn rántí bàbá wọn bẹ́yìn náà ṣe wá wà lónìí bẹ́mi náà ṣe wà lónìí wọ́n máa fi àwọn ọmọ wa rántí wa ọ̀wẹ́jà ṣiṣẹ́ rẹ o ẹ di ire o. Yàyà àdánwò lọ́lọ́run fún kálukú yín sí lónìí ọlọ́run ààrẹ sí yín fún wa o àti ráyè ṣe wá sí fún yín láti gbà àwẹ̀ ti dé o àyè àdánwò ẹ lọ́fíìsì o ẹ lọ́fíìsì o àlálága méjìlá ẹ̀jẹ̀ sáwọ́tì tọkọtaya Lukman Afọlábí abẹ́rẹ́ Sàtúbùdí abẹ́rẹ́ sòsì òkè rẹ̀ sí tààrà. lẹ́kàlẹ̀ ayé mi máa kó tẹ̀jà ìlà ọ̀. Gbogbo àwọn tí wọ́n bá wọn wọ ọ́fíìsì à ń ṣèwé gan gbogbo ọ̀dọ̀tí tẹ́ farakó ni ẹ ń bá inú nù. wàyà tí kábìlì àkàbárì máa làmútu sáwádì. Kò sí ẹni tí àwọn ò lè dojú kọ kò sí déyìn ó ṣe fún amọ́ ò ní náà tó lè fi mí sí ọ̀la ìjẹ́nà tó fi wó. Olóòlè fún lówó bó owó ń bẹ lọ tèmi náà ebi sáré ní sàrà àti ẹbí àti làǹtì tèmi náà wà lóbulọ́ ni máa ò dúró dé sí aláàfáà. Sàtúbùdí lẹ́kàlẹ̀ ayé mi ọ̀ máa kó tẹ̀jà ìlà ọ̀. Bí alága káńtù ṣe ń sáìn fáwọ́jà lóṣù lèmi náà ń sáìn fáwọ́jà. wàyà tí ká. Ó lè tura wọn lọ. Wọ́n ń gbé fọ́ọ̀sì déwájú tèmi náà pé sálárì àwọn èèyàn rè é sáìn rẹ̀. wàyà tí ká. Abẹ́ ẹ̀ gbowó. bílẹ̀ àkàbárì máa làmútu sáwádì. wàyà tí ká bílẹ̀ àkàbárì máa làmútu sáwádì. Wọ́n ń gbowó. Olórí wa ní gbà. Ẹ jọ ọmọ ni wọ́n fi mọ òbí rẹ̀. La ilaha illallah. Ebe ná Ọlọ́run kọ́ kẹ́ bàbá mi. Amina rahmatan wasi'a. Ọlọ́run kẹ́ bàbá mi. Àmín. Ẹnìkan ló ń fẹ́ ṣe gómìnà gbà kan ló bá bá mi léke o. Bí mo sì mọ̀ ní mọ́mú lọ́dọ̀ dádì mi o. Ìgbà tí gbà lọ́dọ̀ máa bá tiẹ̀ lọ. Mo bá gbowó tán, mo bá ní ká wá kí bàbá. Ló bá introduce ara rẹ̀. Ó dáa lóòótọ́ wọn lọ mọ̀wé gbogbo ìlú ní bàbá rẹ̀ tó wá sí ilẹ̀ máa ń kú. Àmọ́ òbá rẹ̀ ni ó gbàgbé mi. Bàbá rẹ̀ máa hàn yẹn lé mi. Mò ń bẹ́nu ẹni bàbá rẹ̀ hàn lé mi. Wá sí lásán mo ṣe ní ẹni wọn mú mi wá lé yìí. Wọ́n ní fáìnì mi ń jọ́nà ní kí n lọ ra ọtí lọ́dọ̀ Àlàbí Àyọ̀fẹ́ ní tóta kí n sì fi orí ìrù wá sílé yín tí n sì gbọ́dọ̀ wọkọ̀ tí n gbọ́dọ̀ rinṣẹ́ níjọ́ náà lọ́ọ́ mọ gbọ́rùn lébi pé bẹ́ẹ̀ bá pa mi ẹ̀ pa mi Alhaji Alabi ni ló forí rẹ̀ ru ọtí lọ síbi tí wọ́n ti fẹ́ dá sẹ̀ríà fún mi àwọn ń bọ̀ ní ìsìn olóṣè gómìnà ti lúwo
pé ìtọ́ wa bábá ní ó ṣeé ṣe kò lè ṣeé ṣe o mo níbi kò tiẹ̀ sọ pé ó ṣeé ṣe. Sọ̀túnbùdí lọ́kàlẹ̀ àyà àgbẹ̀yàn. Gbogbo ọjọ́ tí ẹnì kọ̀ọ̀kan bá wá gíga wọ́n rántí àwọn tó bí. Máa kó tajà ìlà wáyà àti ìkà. Sẹ́rù báyé gan ni ọlọ́run máa gbàgbé ẹ̀ṣẹ̀ kì í gbàgbé ẹ̀san. Wáyà àti ìkà bílẹ̀ àkọ́bárì máa lè àmùtúsáwádìí. Ẹ̀yin tá ń dirun lónìí ẹ̀ di dáadáa. Wáyà èyí tó láti sọ̀rọ̀ ájú dì nínú ohun gbogbo wa débí lónìí. Ó yẹ kí n ti wà lọ́nà Èkó báyìí. Mo ní wà sí Èkó ní ọgbà wa ní Dárú lẹ́yìn Jímọ̀. Wọ́n á sọ fún pé màá ṣe lé ná. Ẹ jẹ́ ń ṣe lé kí n tó ṣe ta. Kí n má sì ń bí njọ́ tí ẹ wọlé sùn kí tó wá má sì ń bí lónìí tá à ń ṣe fi dá wọn kò mú tó. wáyà àti ìkà bílẹ̀. Kì í wá sí gbogbo èèyàn ló lè ní ọ̀nà yẹn. Bílẹ̀ àkọ́bárì máa lè àmùtúsáwádìí. Ìwọ náà ṣe dáadáa débi pé kí wọ́n béèrè pé kí lẹ tún fẹ́ kó ṣe o. Ṣé kò tí ì ṣe dáadáa tó? wáyà àti ìkà bílẹ̀ àkọ́bárì máa lè àmùtúsáwádìí. Ìròyìn òǹkàlùkù ń bọ̀ wọ́n padà sọ pa abóǹkàlùkù ti lólé ayé. Gbogbo ẹnu mi ìtẹ́rí tó dákẹ́ mẹ́yìn odi tí ò lè wálé àwọn tó bí òsè dáadáa lẹ̀ ní o. Ìwọ ṣé wọ́n gbẹ̀yìn odi ni ló ń gbé. Àṣàjàrà tuntun ọ̀rọ̀ fún mi sábà rẹ̀ á. Tí ibà ṣe pé tò ní rí bó ti rí tí ẹ bá ní nǹkan ṣe ní alápá tí máa ti bèrè pé sálà ọ̀ká fi wà mẹ́ wọ́n lọ wà mẹ́ ẹ má wulẹ̀ ẹ má wọlé tèmi mọ́. Ẹ lọ kí ẹ mo fẹ́ ní mo gbádùn lé torí mo mọ̀ pẹ́ni tó tó dídì mọ́ ni. Ọwọ́ anisẹ́ ibi tó ń bọ̀ ẹ̀yìn odi wà ń bàdàn. Amadi ó tó lọ nísìn. Àṣàjàrà tuntun ọ̀rọ̀ fún mi sábà rẹ̀ á. Gbogbo ẹ̀yin obìnrin fọ́tò tó bá jọ lára ọmọ yín ni wọ́n sì mọ bẹ́ẹ̀ ṣe wùwà sọ́kọ yín. Wàsáni. Gbogbo àwọn tẹ́rí tó dáa fún lónìí àwọn ìyá àwọn tẹ́rí bá ní ẹ̀yin náà tẹ́rí bá fọ́kọ káyé yín olùdá. Ẹ má bá àwọn ọkọ yín dọ́gba mọ́. Wàlẹ̀ mari atúndà tó kọ́ ní sàwùjì áyà. Ẹlẹ́ẹ̀kejì á máa mọ obìnrin lólóríire. Ẹ̀ńdà tó kọ́ ní sàwùjì áyà. Nígbà tí ọkọ rẹ̀ bá ní problem. Nígbà tí ọkọ rẹ̀ bá ní problem. Mo gba bí kí àwọn ìyàwó bọ̀dá sọ̀rọ̀ àjò. Níbi tí mo wò wọ́n dé, mo rí i pé wọn ò dalẹ̀. Wọn ò dalẹ̀. Ilé opó ni a ti fóbe mi lóyún. Ọ̀pọ̀ ẹlòmíì ò tí kú. Tí fi ń gbé lómi wọlé, aló ti gbọ́ ó ti kan sáárù, ó ti bọ́lé ààrẹ. Kò lè yé ṣé wọ́n wá lọ lọ́wọ́. Ànábì Àyùbá ọmọ ẹyọ ọdún ti sàárẹ̀ ni. Ìbọn padà yé. Tọ́ bá yé mọ́ lórí ibú bá ọ. Ìtì sọ ọmọdé lórí ibú lónìí ẹ̀yin obìnrin lẹ́ ń fà. Tọ́ bá yíwọ́ fún ọkọ yẹn ẹdúró tì í. Àdéhùn tẹ ẹ ṣe ó tọ̀fẹ́ ní jẹ̀sì tẹ ẹ ṣe fún wa ni pé ẹ dúró dọjọ́ alẹ́ kí ló dé tẹ ẹ kúrò lọ́jọ́ ọ̀sán. Àṣìwé ọ̀rọ̀ ilé ọkọ àárọ̀ ìwọ ilé ọkọ àárọ̀ ìwọ tọ̀sán ìwọ talẹ́. Oríire obìnrin ẹ mọ̀ nígbà tó bá láfaradà pẹ̀lú ọkọ rẹ̀. Kánì yín ni ọ̀ láfaradà mọ́ lónìí. Àìláfaradà ni oṣù tó máa yan yanjú. Ẹ wá lọ́mọ rìnrìn kùnì kò sí ní rìnrìn kùnì ẹ̀yìn lẹ́yìn tí ó rìn. Kílẹ̀ lẹ́gẹ̀ta. Wọ́n sọ bí kò ẹ̀dá ṣe dátì. Àsọ̀bí kò Ẹ̀dá ṣe dátì. Ẹ máa mọ ọ̀rẹ́ olóríire nígbà ṣòro. Sọ̀dí kí máa yọ kọ́ sí mú ní òmùmí. Ẹ̀yin lẹ gbogbo yín lẹ ti dọ́rẹ̀ máa nìyí. Wàyárí ní bílẹ̀ àdá àwọn tí máa ràn máa ń yàn. Ta ló sọ fún yín bẹ́ẹ̀? Ẹ ti kọ̀ǹtẹ́sì òní tọrọ jẹ, ta ló sọ fún ọ bẹ́ẹ̀? Ẹ̀yin ti kọ̀ǹtẹ́sì bí ẹ ti tọrọ jẹ, ẹ dọ́rẹ̀ mọ́ ẹ dọ́ta mọ́. Ibẹ̀ mọ iye ẹni ọ́sákùn lé nítorí borí pé ẹ fẹ́ sọ lólùsì. Níbo Ọlọ́run á ṣe tán wọ́n wọ́n náà tí ó gbà wọlé kọ̀ọ̀rọ̀ náà. Tó rọ́pòlẹ̀ àsìdèká Ẹ̀jẹ̀ ṣe dá. Tó bá lè tẹ́lẹ̀ yẹn mọ̀ rẹ̀ ẹ mọ̀ rẹ̀ bẹ́ẹ̀ náà ni tó bá dáa fún ọmọ rẹ̀. Sọ̀dí kí máa yọ kọ́ ọ̀sìnmù ní òmùmí. Àwọn ọ̀rẹ́ méjì ni wọ́n ń bẹ ìkan olóríire ìkan olórí ìburú. Máa yọ kọ́ ọ̀sìnmù ní òmùmí. Ọ̀rẹ́ olóríire ò ní fẹ́ kí nǹkan ó ṣe ọ̀rẹ́ rẹ̀.
wáyẹ̀rì mí bílẹ̀. wọ́n máa wú ọ̀nà ẹni pé obìnrin tó fẹ́ fẹ́ yẹn ìparun ní bẹ́ẹ̀ o má dé bẹ́ẹ̀ o má dé bẹ́ẹ̀ o kòtò nu má kọjá bẹ́ẹ̀ ọ̀bọ̀ kòtò ọ̀rẹ́ rẹ nu ọ̀rẹ́ olórí ibú ní òkè ẹjọ́ ọbọ̀ bẹ́ẹ̀ èmi wọn máa gbé lọ lé àárín àgbò yìí máa fi máa sí ní mi gbé lọ olórí ibú ọ̀rẹ́ mi asọ̀dí ikú tó rọ̀fọ̀ ìndẹ̀ ṣàdáì ọ̀dà ọ̀rẹ́ rẹ mà tó bá dé ìgbà tó bá dẹ̀ gbogbo ẹni tí máa ń wáyé wálé kọ́lọ̀ rẹ̀ gbogbo ẹ̀yà alága àwọn tẹ́ ń wálé yìí nìṣẹ́ wọn sọ̀rọ̀ yìí ìtì ń bẹ lọ yìí ni ẹ wá wá gíríbẹ̀ rọwọ́ yìí ni ẹ wá wá ẹni tí ò wọ́ wá ṣẹ́ wá ẹni tí ò wá ṣẹ́ wá ọba ẹ bá ń sọ fún yèyí wá ẹni tí ò bá ń sọ fún yèyí wá ọwọ́ ẹ bá ń sọ fún akílẹ̀ yẹ wá. wáyẹ̀rì mí bílẹ̀ àdáwà tí máa rà máa ń nẹ̀. báwọn yẹn bá ti máa ń gbọ́dọ̀ àwọn yẹn owó ti pọ̀ ẹ̀jẹ̀ máa fún wa ẹ máa fún wa àrí ikọ́ bàjẹ́ ní sábà bá bàjẹ́ wọn ò ní débi má. La ilaha illallah. ẹ̀jẹ̀ làákà yìí ó sílẹ̀ gbogbo àwọn tí wọ́n rẹ́rìn sínú bí ọ̀nà rí ibu ti bẹ̀ lọ yìí ni wọ́n ṣe bá wọn kan náà lánàá o wọ́n ṣe bá mọ iye jọ́tẹ́nu ọ̀nà ilé àdìsá fi gbọ́dọ̀ dé ni láàmú tara wá sí bíbọ̀ ọ̀dọ́ àmì. tó pọ̀lú dé. wáyẹ̀rì mí. ara ẹ̀rẹ́ burú ẹ̀ má dàlá àmọ́ kò sí kẹ̀kẹ́ lọ rẹ̀ wọ́n mẹ́ni kan bẹ lọ rẹ̀ wọ́n mẹ́ni tí ó sì lọ rẹ̀ wọ́n mẹ́ni tí kan bẹ lọ rẹ̀ wọ́n mẹ́ni ẹ̀ má dàlá àmọ́ kò sí kẹ̀kẹ́ mọ́. wáyẹ̀rì mí bílẹ̀ àdáwà tí máa rà máa ń nẹ̀. àfà kí ni àṣẹ àdìsá píìkì sí bí àṣẹ rẹ̀ ṣe píìkì báyìí ayé tó dé. La ilaha illallah. àwọn tí wọ́n ti gbàgbé àdírẹ́sì rẹ̀ wá kan bíi tí rí nìyẹn ìdájọ́ ayé lẹ rí wọn yóò lọ yóò bọ̀ yóò lọ yóò bọ̀ tí n bá ń lọ lọ kì í soríire o gbà tí n bá ń bọ̀ lóríire o. wọ́n máa dá ẹni tèèyàn mọ̀ ìdàṣẹ́ dátì. nígbà tí ilé koko bá dé ọ̀rẹ́ rẹ̀ ó dúró tí ọ́ yóò dúró ọlọ́run forí jìn alájùbà bọ̀dábà ṣúrò ọlábóyè. àmín. tó bá gbẹ ohun àdìsá ni tó bá rin ohun àdìsá ni ẹ máa rí wọn every seconds ẹ bá wà rè tádájà àdìsá rè bẹ́ẹ̀ ni rè nígbà tí ẹ ń contest pẹ̀lú bọ̀dá tí ẹ jọ jókòó yìí yes nígbà tí ẹ ṣe jókòó lẹ́gbẹ̀ẹ́ ara wọn ti jọ forí gbárí ní gbà ẹ̀ṣẹ̀ làwọn lò síbi ọ̀sẹ̀ rẹ̀. Now Dr. Deji tó wá bá pẹpẹ no was the chairman was the vice. Gbogbo gbọ́n ṣe vice náà sọ wá rọrùn ní ọ̀rọ̀ ọ̀rùn. Ààrẹ rẹ̀ yé masáàrin wọn, wọ́n dá àwọn ọrú. Kí ni a ní sòtọ́ ọ̀rọ̀ sí? Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ òní ń kọ́ bọ̀dáka máa wọlé bọ̀dáka dìde lè. Ọlọ́run sọ ń dọ̀tá ara yín lọ́jọ́ alẹ́. Lábílẹ̀ yìí náà wọ́n gbẹ́ kòtò òṣèlú dé tó o bá gbẹ́ bí àwọn ará lé yín ní òkú bẹ́ẹ̀. Wọ́n gbẹ́ jù lọ èyí tẹ̀ ń gbẹ́ yìí ẹ̀ ń tí ń gbẹ́ ẹ̀ jù ẹ̀ ń dí igi ẹ̀ jù. Ẹ máa gbẹ́ o yóò fi gba gbogbo fámìlì yìí ni. Ìtẹ́ni ọ̀sọ̀ ni wọ́n sọ ìbáwẹ̀ ló kú mẹ́sàn-án mo retí ẹ̀wà mọ́. Nígbà tó mú yẹn ló kú mo retí ráìsì mọ́. Ibi mo kó sí kẹ́ ń so kó bẹ́rù ti pọ̀ fún òun. Àǹkó. Àǹkó ní tìkẹ́tìkẹ́ ẹ̀rọ ìbátẹ́nà lọ́dọ̀ àmọ́ ìwé mọ́ lẹ́ẹ̀dì lókun. sọ̀dí igi. Àwọn aláàfáà lọ́dọ̀ lémi ọtọ́jú ọkọ̀ òpórè òní ọmọ tọ́jú gbogbo yìí. máa yọ ká símọ́lẹ̀ ọmọ mi. Ìtẹ́ ìfìmọ̀ pé mò ń kó támọ́dà láàmúnú yín. Ẹ̀dá kùn sẹ́tí ọ̀bà bí ọ̀bà á tóra wọn yìí. Ebi ilé kan náà là ń jọ gbé. Ṣé mo pè yín ni? Ndẹ́ni ẹ̀ka yín làmú tí ọ̀bà á tó àbẹ̀rẹ̀ wà jókòó yóò wà sùn yóò sì rí mi lónìí bí. wáyárí mi. Tọ́lọ́wọ̀n báyìí ṣe ní aṣọ pé o ti ṣe léyìí. bẹ̀lẹ̀ adáwà tí màá máa ní. Ìjọ Jímọ̀ ìjọ mẹ́jọ ni mo ṣe parí àdúrà yín sì pa màálù kan. Wọ́n gbọ́ pé wọ́n ń gbé màálù ní ebi wọ́n ń rà ní. Mo ní màálù lẹ̀ èyí tí mo lò kún bàbá rẹ̀ jìjẹ́ ń pariwo kì. Wèrè ọmọ kan mo dùn ọ́ kálá mo ní àwọn afáwa
mo lè sọ tọrọ báwọn olóṣèlú kó ọ̀rọ̀ yẹn Mẹ́kà nígbà wọn ti fún ọ lọ́wọ́ tí ẹ fi ṣe wẹ́ẹ̀dì ọmọ wọn olùsísì wà á mọ̀ọ́sí o yóò sì jẹ ìyá rẹ̀ wọn ló ń tẹ̀sán yóò jẹ ìyá rẹ̀ ebi rẹ̀ ó pa fẹlẹ kẹrin. akramakumullahu al-mu'minu indal ibtila'u. Yorùbá nàbí al-mu'min abaliba indal ibtila yúrọ́pù al-mu'min indal ibtila. àmà dámú mi ní òdodo mà nígbà àdéhùn. àmà dámú mi ní òdodo mà. àmà pé mú mi nílé yẹn nígbà tádẹ́wò bá dé tó bá faramọ́. alladhina idha asabathumul musiba qalu inna lillahi wa inna ilayhi raji'un. èyí tí ṣẹlẹ̀ sí lónìí náà àdéhùn ni o ọlọ́run ní o ẹ mú mọ́ra o ẹ má ronú o bẹ́ẹ̀ ká ti máa pín nǹkan fáwọn èèyàn ká ti máa ti ẹ fi gbogbo ẹ lẹ̀ ọlọ́run bá ẹ fi pamọ́ ní fixed deposit ọlọ́run ló wà fixed deposit ọlọ́run ló wà gbogbo èyí ó ti parí iṣẹ́ èyí ó ti parí wájú ọlọ́run torí máa ká náà láàrin yóò azíba òun wà á ń tàfi wà ó ń yẹ sẹ́kìrù náà bá a bá ṣe dín àmọ́ bá a ṣe dín àmọ́ gbọ́dọ̀ ṣe dín kójú ó tì á tí nǹkan bá ṣe àwa ló tún ti ayé wa béèrè pé ṣé wọn ò ní tí a mọ ni àmọ́ sì jẹ́ àtàrà wa tí a ń bẹ o ọba ṣe pété yìí ni wọ́n láì tí a ń bẹ tá a máa jọ ń rẹ́rìn síra wa lókun tested okay wà and confirmed tọ́mọ agbójú àkànní ọlọ́run ọ̀rẹ́ ẹ̀wọ̀ mi lọ pátì mo ti rìn inú ayé gan o ti rìn inú ayé gan gbangba ojú olórí bàbá mi mo ti sọ yìí ibi ni ẹ ti bí ìyá tó bí bàbá mi tó bí bàbá mi. wọ́n bẹ́ẹ̀ yàn wá sọ pé ti ń bẹ́ ńlẹ̀ òun ò fi nǹkan ṣe ẹ sọ fún wa kí wọ́n gbàgbé ẹ sọ fún wa kí wọ́n gbàgbé ẹ. akramakallah. al-mu'minu indal ibtila'. mùmíní ẹ máa dàmà nígbà tádẹ́wò bá dé ẹlẹ́karùn-ún. wal karimu indal hajati. ẹ máa dọ́lọ́ rẹ̀ mà nígbà tí máa ń ti bùkátà. ọlọ́rẹ̀ ẹ máa dàmà ìdàkọ̀dọ̀ ilẹ̀ hajà owó tó ní tó kó lè kì í sowó lórí ìbúrú owó lélẹ́yìn. idha atal karimu lahu hijabu wa ma fadilu karimu ala al-fakiri. gbogbo ẹ̀ máa ti wá kálẹ̀ yìí ó kálukú náà máa dirú kú mọ́ o. bọ̀dá Fọlájú ọmọ kó ní láti fìdá òun o bẹ́ẹ̀ yẹn bá wò fún yóò ṣe ń tọ́ ló kúrọ̀ àlùmáwò ti yá ti fojú ẹ̀fẹ̀ ikú máa wá ní bàtàtà ni ó ní retí rẹ̀ tí ó fi dé tí ọba ní rí bẹ́ẹ̀ ni wọn alẹ́ yẹn yọ òun ṣubú léwẹ̀ ẹ̀mọ́ yẹn tó ti yọ láàárọ̀ yìí tí ó kú tó dìde ẹlòmíì yọ ni ò dìde mọ́ ibẹ̀ ló kú sí wọn ẹlòmíì gun masini ò kú ẹlòmíì gun masini láti bí dájú ibù ó sì pàdé ikú rẹ̀ ẹlòmíì gun masini lọ Ìbàdàn tí nǹkan kò ṣe ara òró gan. fọlíbẹ́s ṣe àárọ̀ nẹ́jà mi wọ́n sì kó múṣà ábí Ìbàdàn mi. ọ̀sẹ́ni kú òde gan o mọ̀lẹ́kà kú ọ̀fẹ́ pa ẹnìkan wọ̀sáàbà ilé yìí ọwọ́ adọ́dọ̀ rẹ̀ bí ṣe dọ́dọ̀ rẹ̀ ẹni tó fẹ́ pa ẹ wá dìde ló bá pín ikúlé ọ̀mọ́rú ẹni tí mọ̀ ọ̀pọ̀nlé ọ̀yẹ sí ìpẹ̀lẹ́ sẹ́jẹun àlejò níyì agbọ́dọ̀ pín ilé agbọ́ ẹjọ́ sá ṣe dáadáa sí ikú wa ní òun fẹ́ bọ́ta òun bọ̀ ọwọ́ gbé fáìlì àwọn tí ó pa ó gbé lẹ̀ orí pé 100 èèyàn lọ fẹ́ pa ní oṣù ìgbà tẹ́ni yẹn wá yẹ pépà orí kúrò ló wà nàbà wa àṣẹ́mi lọ wá pa ọwọ́ amú fáìlì ọwọ́ fi sí ìsàlẹ̀ wá ta o gbọ́dọ̀ dọ̀gbọ́n sí èyí ò ní gbẹ́rẹ́ tí wọ́n náà sí àti làkàtà ìtọ́n ká ọgbọ́n tó ń ta sí níjọ́ ọba wa kú òmìnira ti gbẹ́rẹ́ níjọ́ ọba kú òmìnira ti làkàtà kú. kọ́bílà zawali lẹ́kọ̀ọ́jà mìíràn. ikú wa wọlé padà ló wá ń ṣe ìdúpẹ́. Ikú tọ́jú mi. mo lọ tó lóró nígbà mo bọ́ tà ní. Fẹ́ sàánú rẹ̀. mo fẹ́ da ọ̀rọ̀ la. èmi ni mọ́lẹ́kùnrin mo ti tí mo pa àyè. a ní mo lọ zaati. níbi bá ti wò bọ́ bá sọ pé mo mú lọ ìyàwó rẹ̀ gbogbo. bọ́ bá ṣe bàbá mo mú lọ gbogbo àwọn ọmọ rẹ̀ wọ́n dọ́ mọ̀ wípé. èmi ni mo fà á kùn jàmà àti mi mo tújọ. tó máa ń gbọ́ adé tújọ èmi àṣàrà ìlú. ibi tí ń dùn
èmi ní wọlé tí mo ní ma bí mo gbà wọlé èmi ní wọlé tí jáde tẹ́tẹ́ kó sọ wọ́n bẹ̀rẹ̀ ẹ̀kú èmi ní tẹ̀ ẹ̀kú nù lẹ́mi tí mo lè dákẹ́ tí táàkì kìí àmọ́ ọlọ́ni èdè èmi ló yẹ pé ogun tí n bá rí tí n bá ṣe ipa security kẹ́kọ̀ọ́ ọ̀nà mi mọ̀ ń lọ ọlọ́pàá ọ̀kan kú mọ̀ ń lọ ọlọ́pàá ọ̀kàṣàrà ìlú ọlọ́pàá àdá nǹkan bojú nìkẹ́ni ọ̀kàṣàrà ìlú àìmọ̀ iye ọlọ́pàá tí wọ́n fún bọ́lá ìgbè mọ̀ iye ọlọ́pàá àti sọ́jà ti sọ àbàṣà ní ọwọ́ mú tí ọlọ́pàá rí nǹkan ṣe ni àbí sọ́jà rí nǹkan ṣe ẹjọ́ ẹ̀kọ́ láì fún yín lọ́nà náà ó ní tọ́ lónìí mo wá mo forgive ẹ tẹ́lẹ̀ number 1 lọ wà ìwà ní bẹ̀rẹ̀ number 1 mọ̀ o ti kó rere báwọn tó kù ìsàlẹ̀ bá tá ní tiwa bẹ̀rẹ̀. قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. Ikú ni ẹ di rù mí lẹ̀. إن الموت الذي تفرون منه. Ọ̀rọ̀ tèmi bí ìgbè yẹn hàn sọ náwó ní bí n bá ti kó kálukú náà ní ti máa fi lé lọ. تفرون منه. Bí mo bá yẹn lẹ́yìn ọ̀kadà bí n bá fẹ́ pa ibẹ̀ náà ní ti fún lásọ tí. تفرون منه. Bí n bá fẹ́ pa yẹn nu mọ́tò yẹn márùn lè wọ mọ́tò lásìlẹ̀tì wọn á lò nìkan náà lò kú kò ní mo fẹ́ pa ni. تفرون منه. Mọ́tò tó sì lásìlẹ̀tì mo pa gbogbo yín náà mo fẹ́ pa ni. تفرون منه فإنه ملاقيكم. Pàdé rẹ̀ ń jọ kan. Ìtí o jẹ́ kó kásẹ̀ rẹ̀ mọ́ ọlọ́run jẹ́ kó kásẹ̀ rẹ̀ máa lọ àṣìṣe àdúrà ni ọlọ́run jẹ́ àṣìṣe rẹ̀ ni. واندب زمنا سلفا Má fọ kí wọ́n ti tó àná jímọ̀. زودت فيه الصحفا. Ìgbésẹ̀ ẹlẹ́ẹ̀kejì. Olúwa mi. A gbọ́dọ̀ wo bínú ilé ti rí ká dun àwọn gbólẹ́tọ̀ wọn. Ẹ jọ. A lè torí pé bẹ́ẹ̀ alága kanṣu ìgbà náà wà ń kọ́. Bàdà kanṣu bùkátà àdúgbò tí ń bẹ lọ́rùn rẹ̀ tó ti pọ̀ tán ni. Challenge ti ń bẹ́lẹ̀ àfẹsẹ̀ afẹ́gbà endowment. Afẹ́gbà endowment kódé mi gan 10,000 máa fi lẹ̀. Tẹ́ bá 10,000 Tó bá mú mi tí mi fi 10,000 lẹ̀ ẹ̀yin tí green biro ń bẹ lọ́wọ́ yín níwà wo tẹ́ fi lẹ̀. 10% lẹ́yìn sàn. Afẹ́ empower àwọn opó. Afẹ́ empower àwọn opó. Èyí tọ́lọ̀ ńlá kọ sí ní àwọn àmọ́dún wọn. Níjọ́ àbá wa gbowó gidi àwọn àgbà. Ẹ̀yin afẹ́ má bínú lọ́wọ́ fún àlùbáríkà sí ẹ̀gbá náà. Ẹ sá máa yàrá yín jẹ. Ẹ má yàrá yín jẹ gbogbo ti yẹ lọ. Táà bá lọ tẹ méjì àgbọ́jà. Ẹ̀pin bọ́ bá ti ma. Àlùbáríkà lójú. Ọ̀yọ́yá máa kó 10,000 tèmi. Wọ́n ti ń bò. Oyo kálukú ọmọ dìde aláìta bí ní àdìsá 10,000 tèmi ni ọya owó àwọn opó wọn náà ṣàdúà ọlọ́mọdé wọn gbàrú ẹ̀ fáwọn ọmọ ìyàwó mi náà ní fáwọn ìyàwó mi náà ní ìsìn wọn náà fi yun náà nú àdúà. Àwọn tí wọ́n mọ̀ sanwó gbó yẹn alájọ wa Tajudeen Àdìsá wọ́n ti ń kó owó yẹn náà bọ̀. Chairman Ede South party chair gbogbo ẹgbẹ́ àrí ní àwọn ABC náà fọ́ báyìí gan o ní mo fẹ́ pàṣẹ. Àwọn fi ọ́nà ló máa ṣe ìṣe. Ọmọ bá dẹ́rù rẹ̀. Ọ̀rọ̀ bí kẹ́hìn ṣe mọ̀. Bàbá wọn ògùn wálé. Ọmọ bá dẹ́rù fún mi. Bàbá mi bàtà ògùn wálé. Mílíọ̀nù mélòó? Sẹ̀fẹ́ ilé ìgbé tó wú báyìí. Mílíọ̀nù mélòó? Àwọn olóṣèlú ẹnikẹ́ ilé tó ṣe wọ́n yẹn lágbára gan. Àwọn ọmọ dàkú. Bàbá mílíọ̀nù mélòó? Ẹ sọ́jà wálé tí. Allahu Akbar. Ẹgbọ́n náà tóbi. Allahu Akbar. Bàbá ògùn wálé wọ́n lẹ́rù àwọn ni torí aláìsíwájú súnmọ́ wọn púpọ̀. Bẹ́ẹ̀ni, wọ́n kú síra wọn. Wọ́n súnmọ́ wọn púpọ̀. Wọ́n ní kò sígbà táwọn lè jáwọ́ bẹ́ẹ̀ àmọ́ for now 50,000 naira. Káká ti dúró àwọn. Account wọ́n ní ká account alálò. Sàkọ́lá lọ́yìn. Ọ̀nàdébù. Honorable Sakaola 5,000. Ààrẹ dá ilé àwọn ẹ̀wọ̀n ìwé wa. Secretary 5,000. Lọ́fàlájì. Kò sẹ́jà bọ̀ dámà àbẹ̀jẹ́. Alhaji Hassan Oyinlola 5,000. Ọ̀ yàtọ̀ dáadáa sí Alábí ní dáàbò ẹ̀. Alhaji Kamaru Pino Olagoke 5,000. Ẹ̀kọ́ sí pépà.
Alágẹ̀dẹ̀ South 5,000. Alájà Àdìsá. Alájà Àdìsá 10,000. 15,000. Wọ́n ní kó lé sí ti. Wọ́n máa ní wọ́n fẹ́ pé kó lé sí tèmi. Ọ̀dà abẹ́ntẹ́ bá ṣáájú rẹ̀ ti ṣe ni. Èyí ṣe dáadáa báwọn.